tó ń gbọ́ ìwàásù yìí níbi gbogbo tí ẹ wà, ní orúkọ Jésù Kristi Olúwa wa tó ṣe iyebíye jùlọ, pé a kú ìsinmi ti ọjọ́ ti òní lórúkọ Jésù. Ìsinmi aláyọ̀ òní yóò jẹ́ fún wa. Òní ni ọjọ́ ìsinmi kẹfà lẹ́yìn Metalokan. Àlàáfíà Ọlọ́run Olódùmarè kí ó máa bá yín gbé. Àmín. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ẹlẹ́dàá ohun gbogbo, mo gbàdúrà jẹ́ kí a lè mọ̀ wípé ìfẹ́ ṣe pàtàkì ju ríru ẹbọ lọ. Fi èyí fún wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àkókò ọ̀rọ̀ ìwàásù yìí ó ní mo pè ní ìfẹ́ ṣe pàtàkì ju ẹbọ ríru lọ. Mo mú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run láti inú ìwé Máàkù orí 12 ẹsẹ̀ 23. Máàkù orí 12 ẹsẹ̀ 23. Àti kí a fi gbogbo àyà àti gbogbo òye àti gbogbo ọkàn àti gbogbo agbára fẹ́, àti kí a fẹ́ ọmọnìkejì ẹni bí ara ẹni, ó ju gbogbo ẹbọ sísun àti ẹbọ lọ. Àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tó wà fún ọjọ́ ìsinmi ti òní káàkiri gbogbo nínú ilé ìjọsìn wa láti kà. Nínú rẹ̀ ó ní ó fẹ́ mọ̀ dàbẹ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́nà kan tàbí òmíràn ni wọ́n ń sọ nípa pàtàkì ìfẹ́. Nínú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a ń gbé yẹ̀wò yìí, a rí bí arákùnrin nì, ọ̀kan nínú àwọn akọ̀wé, ṣe ní ìtara láti mọ èyí tó ṣe pàtàkì jùlọ nínú ìfẹ́ sí Ọlọ́run àti sí ọmọnìkejì wa. Èyí ló mú kí ó wá sí ọ̀dọ̀ Jésù Kristi láti béèrè lọ́wọ́ Olúwa wa, gẹ́gẹ́ bí a ti rí kà ní ẹsẹ̀ 28. Ìdáhùn Jésù sí ìbéèrè arákùnrin yìí tún fún ní òye lọ́pọ̀lọpọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ohun tó fi èyí hàn ni ọ̀rọ̀ tí ó sọ lẹ́yìn ìdáhùn Jésù Kristi. Pẹ̀lú ìdáhùn Jésù àti ti arákùnrin yìí, a rí wípé wọ́n fi ẹnu kò wípé ìfẹ́ Ọlọ́run àti ti ọmọnìkejì ẹni òun ló ga jù lọ nínú òfin, àti wípé ó ju ẹbọ sísun lọ. Bákan náà, nínú àdúrà tó wà fún ọjọ́ ìsinmi ti òní, a fi ìdí rẹ̀ múlẹ̀. Ó dẹ̀ fi hàn wá gẹ́gẹ́ bí ìfẹ́ ṣe pàtàkì ju ẹbọ ríru lọ. Àdúrà náà kà báyìí pé, Olúwa, ó ti kọ́ wa pé gbogbo iṣẹ́ wa láìsí ìfẹ́ kò jẹ́ nǹkan. Fẹ́ ká fàlà sí àárín yẹn pé gbogbo iṣẹ́ wa láìsí ìfẹ́ kò jẹ́ nǹkan. Lè fi hàn wípé ìfẹ́ ṣe pàtàkì tá bá fẹ́ kí iṣẹ́ wa kó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú ọba àwọn ọba. Ó tẹ̀síwájú, nírán ẹ̀mí mọ́ rẹ kí o sì tú ìfẹ́ rẹ tí ó tayọ sí wa lọ́kàn, àti ìdìpọ̀ tòótọ́ ti àlàáfíà àti ìwà rere gbogbo. Tó tún fi múlẹ̀ nínú àdúrà yẹn ni wípé ó ní láìsí èyí tí ẹnikẹ́ni tí ó wà láàyè a kà sí òkú níwájú rẹ̀. Yẹn ni wípé láìsí ìfẹ́, ẹnikẹ́ni tó ló bá lérò wípé ó ń wà níwájú Ọlọ́run láìsí ìfẹ́ a kà sí òkú. Àbálájọ tí ìwé Jòhánù, èpísítélì ti Jòhánù sí ènìyàn gbogbo, Jòhánù kínní orí 2 ẹsẹ̀ 9 sí ẹsẹ̀ 11, gbọ́ bí ó ti wí.
ẹni tó bá wí pé òun bẹ nínú ìmọ́lẹ̀ tí ó sì kórìíra arákùnrin rẹ̀, òun bẹ nínú òkùnkùn títí fi di ìsinyìí. Ẹnikẹ́ni yòówù kó lè jẹ́ tó ní òun wà nínú Jésù tí í ṣe ìmọ́lẹ̀ gbogbo ayé, ṣùgbọ́n tó kórìíra arákùnrin rẹ̀, tí arákùnrin ò ní ìtumọ̀ níwájú rẹ̀, ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa lónìí wípé ẹni bẹ́ẹ̀ ó wà nínú òkùnkùn. Ẹsẹ̀ 10, ó lẹ́ni tó bá fẹ́ràn arákùnrin rẹ̀ ó ń gbé nínú ìmọ́lẹ̀. Kéèyàn tó lè sọ pé ó wà nínú ìmọ́lẹ̀, ó gbọ́dọ̀ fẹ́ràn arákùnrin rẹ̀, kò sì sí ohun ìkọ̀sẹ̀ nínú rẹ̀. Ẹsẹ̀ 11 wá ní ṣùgbọ́n ẹni tó bá kórìíra arákùnrin rẹ̀ ó ń gbé inú òkùnkùn, ó sì ń rìn nínú òkùnkùn, kò sì mọ ibi tó ń rè, nítorí tí òkùnkùn ti fọ́ lójú. A rí wípé ohun tí ó lágbára wọn là ń pè ní ìfẹ́, nítorí wípé àwọn nǹkan wọ̀nyí tí a sọ nípa rẹ̀, ìfẹ́ jẹ́ ìmọ́lẹ̀. Nígbà tá a bá ti ní ìfẹ́, a ní ìmọ́lẹ̀. Ará nínú Olúwa, lóde òní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló kú fún ẹ̀mí ìsìn lásán, tó yẹ wípé ohun tí jẹ́ ìfẹ́ sí Ọlọ́run àti sí ẹnìkejì, tí ọmọnìkejì wọn kò ní ìtumọ̀ nínú ayé wọn. Ìdílé nígbà mìíràn tẹ́ bá rẹ́lò mìíràn tẹ́ bá ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé a ò rí ọ nílé ìjọsìn, tàbí tẹ́ sọ̀rọ̀ nípa àtúnbí fún ẹlòmíràn, a ní kílẹ̀ ń sọ, á dàbí àjòjì ní ojú rẹ̀. So bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ Ọlọ́run fi yé wa lónìí pé irú ẹni bẹ́ẹ̀ ó ń rìn nínú òkùnkùn. Ó tilẹ̀ rọrùn fún àwọn kan láti gbé owó tó pọ̀ sílẹ̀ fún iṣẹ́ Olúwa. Ó rọrùn fún àwọn kan láti gbé owó tó pọ̀ sílẹ̀ fún iṣẹ́ Olúwa, ṣùgbọ́n ìwà bí Ọlọ́run àti ìfẹ́ kò sí nínú ọkàn wọn àti láàrin wọn. Bàbá wo ohun tí ó ń ṣẹlẹ̀ lónìí nínú ìjọ Ọlọ́run. Ọ̀pọ̀ lè kọ́lé fún ìjọ, ọ̀pọ̀ lè kọ́ ṣọ́ọ̀ṣì, ọ̀pọ̀ lè kọ́ mission house, oríṣiríṣi nǹkan, ṣùgbọ́n tó jẹ́ wípé ìwà bí Ọlọ́run àti ìfẹ́ kò sí nínú ọkàn wọn. Nínú ìrere tí a ti ọwọ́ ajínrere Jòhánù kọ sílẹ̀ ní orí 13 ẹsẹ̀ 24 sí ẹsẹ̀ 25, ó fi pàtàkì ìfẹ́ hàn pé ìfẹ́ wa sí Ọlọ́run àti sẹ́nìkejì wa ní àwọn ènìyàn fi lè máa pè wá ní ọmọlẹ́yìn rẹ̀. Kì í ṣe owó tá a gbé sílẹ̀, tàbí nǹkan tá a tilẹ̀ ń ṣe, tàbí ẹbọ tá à ń rú la fi lè pè wá ní ọmọlẹ́yìn Kristi. Ọ̀rọ̀ náà kà báyìí wípé ó ní òfin tuntun kan ni mo fi fún yín, kí ẹ̀yin kí ó fẹ́ ọmọnìkejì yín gẹ́gẹ́ bí èmi ti fẹ́ràn yín, kí ẹ̀yin kí ó sì lè fẹ́ràn ọmọnìkejì yín. Nípa èyí ni gbogbo ènìyàn yóò mọ̀ pé ọmọ ẹ̀yìn mi ni ẹ̀yin ń ṣe, kì í ṣe nípa owó tàbí nípa àṣehàn iṣẹ́ ìsìn níwájú àwọn ènìyàn la fi mọ̀ wá ní ọmọlẹ́yìn Kristi, bí kò ṣe nípa fífi ìfẹ́ hàn sí Ọlọ́run àti sí ọmọnìkejì wa. Nígbà tí ẹ̀yin bá ní ìfẹ́ sí ọmọnìkejì yín, ará nínú Olúwa, ohun kan pàtàkì tí ọ̀rọ̀ Ọlọ́run fẹ́ fi yé wa ní òwúrọ̀ yìí náà ni pé nínú ohun gbogbo tí a bá ń ṣe, ìfẹ́ ṣe pàtàkì. Orílẹ̀-èdè, ìlú, ìjọ, ìdílé tàbí àwùjọ tí ó bá fẹ́ ní àlàáfíà àti ìwà rere gbọ́dọ̀ gba ìfẹ́ tòótọ́ láàyè. Ohun tó sọnù ní orílẹ̀-èdè wa ò ní ìfẹ́, tí gbogbo ẹ fi dàrú débi tó dàrú dé lónìí. Kí Ọlọ́run nínú àánú rẹ̀ kó jọ̀ọ́ kó bá wa tò orílẹ̀-èdè, kó dẹ̀ bá wa tún ṣe, kó ṣàánú fún wa. Ọ̀kan nínú àwọn orin wa, nínú ìwé wa, orin 348, òun náà ó ń bá wa sọ̀rọ̀ nípa ìfẹ́ bí ó ti ṣe pàtàkì tó. Ẹsẹ̀ 1 ó ní àlàáfíà ni fún ọkàn náà níbi tí ìfẹ́ gbé wà. Yẹn ni pé ọkàn tí ò bá ti sí ìfẹ́ nínú rẹ̀, tí ìfẹ́ ò máa gbénú rẹ̀, àlàáfíà jìnnà sírú ẹni bẹ́ẹ̀. Ìfẹ́ ni ó tóbi jùlọ nínú gbogbo ẹ̀bùn tó wù kéèyàn lè ní. Ìyẹn ni Paul Apostoli ló fi sọ nínú ìwé Róòmù orí 13 wípé bóun tilẹ̀ ń fi èdè áńgẹ́lì sọ̀rọ̀, kó o máa sọ onírúurú èdè
láìsí ìfẹ́ pé asán ni gbogbo rẹ̀. Ẹsẹ̀ ìkejì ó ní asán ni gbogbo ìgbàgbọ́ jẹ́, asán ni ìbẹ̀rù wa, ẹ̀ṣẹ̀ yóò borí ọkàn wa bí ìfẹ́ kò sí níbẹ̀. Yẹn ni pé bá ti la gbàgbọ́ tó tí ò bá sí ìfẹ́, tàbí la bẹ̀rù Ọlọ́run tó tí ò bá sí ìfẹ́, ẹ̀ṣẹ̀ náà ló máa borí ayé wa bí ìfẹ́ kò bá sí níbẹ̀. So mo gbàdúrà fẹ́nìkan tó gbọ́ mi láàárọ̀ yìí pé lórúkọ Jésù Kristi ẹ̀ṣẹ̀ kò ní borí ọkàn rẹ. Ìfẹ́, ẹsẹ̀ kẹta ní ìfẹ́ nìkan ni yóò rí òpin ìgbàgbọ́ ohun ìrètí. Ìgbàgbọ́ ta la ní lónìí, ìfẹ́ ni yóò rí òpin ìgbàgbọ́ náà àti ìrètí. Nípa rẹ̀ la ó máa kọrin lókè ọ̀run, nípa ìfẹ́ la ó máa kọrin lókè ọ̀run. Nítorí náà ìfẹ́ ṣe pàtàkì púpọ̀, ó ṣe pàtàkì ju ẹbọ, ó ṣe pàtàkì ju iṣẹ́ ta la ń ṣe nínú ìjọ Ọlọ́run. Nítorí náà ìwọ ọmọ Ọlọ́run, bí o ti ń lọ nínú ọ̀sẹ̀ tuntun yìí, fẹ́ Ọlọ́run àtọmọnìkejì rẹ ní gbogbo ìṣe rẹ, kí àlàáfíà Ọlọ́run kí ó lè jẹ́ tìrẹ. Mo gbàdúrà lónìí bí o ti ń gbé ìgbésẹ̀ láti jẹ́ kí ìfẹ́ kó jọba nínú ọkàn rẹ, ìfẹ́ rẹ sí Ọlọ́run àti ọmọnìkejì rẹ. Lórúkọ ti Jésù, àlàáfíà Ọlọ́run yóò máa jẹ́ tìrẹ. Lórúkọ Jésù, a fi ilé rẹ ṣe bùgbé. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa, ó ti kọ́ wa pé gbogbo iṣẹ́ wa láìsí ìfẹ́ kò jẹ́ nǹkan. Rán Ẹ̀mí Mímọ́ rẹ kí ó sì tú ìfẹ́ rẹ tí ó tayọ sí wa ní ọkàn, àti ìdìpọ̀ tòótọ́ ti àlàáfíà àti ìwà rere gbogbo. Láìsí èyí ni tẹnikẹ́ni tó wà láàyè a kà sí òkú níwájú rẹ. Fi èyí fúnni nítorí ọmọ rẹ nìkan ṣoṣo, Jésù Kristi Olúwa wa. Àmín.